ìwájọ wa ọ̀rẹ́ jọ̀rẹ́ kárí kàtọ́ ilẹ̀ máa ń yẹ ní. àìrìnkọ̀ ètò ló ń jẹjọ níyà. ọkọ̀ bá ṣáájú ìṣẹ̀lẹ̀ tẹ̀lé. jẹjọ látẹ̀rẹ̀ tó ń bọ̀ lẹ́yìn. bàbá ta ló mẹ́lẹ̀ dáwọn dúró. ó ti ká fún gbogbo iṣẹ́ tí a ń ṣe. kákúra wa tọ̀ lẹ́lẹ́gbẹ́ jẹgbẹ́. kí lọ síwájú ọ̀lẹ́ láṣẹ wa. adágbére bó ṣe àti jẹ́ láyé wa. ìgbà láyé ọ̀rẹ́ mi. àsìkò ní gbogbo nǹkan láyé. àsìkò ní gbogbo nǹkan láyé. àṣìṣàjò lára lásìkò iṣẹ́. àṣẹlẹ̀ bó ti yá lásìkò eré. àṣìṣàjò lára lásìkò iṣẹ́. àṣẹlẹ̀ bó ti yá lásìkò eré. ìwà lórí bá ń lọ tẹ́lá máa ṣe ọ̀rẹ́ mi ayé wa lè tọrọ. ẹ ṣeun alàgbà Ebenezer Obey bẹ́ẹ̀ ni ohun gbogbo ló ní ìgbà àti àkókò ẹ̀rí ìgbà láṣọ ìgbàlẹ̀wò ìgbà lọ́mọ bíbí inú pẹ̀lú ẹjẹ́ àtẹpámọ́ṣẹ́ o torí pé iṣẹ́ lóògùn ṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ṣeun ẹnìlẹ́ ń bẹ̀ wọ́n o àkú bójú ọjọ́ ti rí ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín aláfọwọ́sowọ́pọ̀ kárí ayé Olúmúyìwá Bámgbóṣe lórúkọ tèmi OGBC 90.5 FM Ìbàràndù Abẹ́òkúta ibẹ̀ láwà tá a ti ń kàn sí àdúrà nígbà agbára kọ́ yóò dáa fún wa tí ó pọ̀ ọgbọ́n òní pimọ́ wa nínú àpamọ́wọ́ owó àtàjèrè ọjà ẹ̀ṣàmì ẹ̀ mò ń bọ̀. ó mọ̀mọ́ dání alájẹsẹ́kù kò ṣe dáṣe. alájẹsẹ́kù kò ṣe dáṣe. alájẹsẹ́kù kò ṣe dáṣe. àyà bá ń bọ̀ ó mọ̀mọ́ dání alájẹsẹ́kù kò ṣe dáṣe. bẹ́ẹ̀ ni o ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájùmọ̀ṣe kò ṣe é dáṣe o àtọkọ àtìyàwó àtàwọn ọmọ ẹ̀jẹ̀ àparapọ̀ kájọ ṣe é kó lè dáa kó lè dùn kó lè tó pín yóò dáa fún wa tí ó pọ̀ gbẹ̀mí dáadáa o má ṣe lo àṣẹ rẹ nílòkulò àníṣe má ṣe lo ipò rẹ ní ìlòkulò ìlò tani máa mú mi kí lẹnìkan lè fi mí ṣe fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtọgbọ́n bá èèyàn lò bá a bá rán ọmọ ń ṣe ẹrú àfitọmọ jẹ́ òwe Yorùbá kan ló sọ bẹ́ẹ̀ o ìfẹ́ àti ọgbọ́n ńlá fi jọ̀gá torí pé ipò tó wà lónìí o lè má wà ń bẹ̀ lọ́la o bó bá sì lọ fi ipò náà gba ọ̀tá fúnra rẹ yóò dínà àlàáfíà ayé rẹ fún ọ o èdè mi ò yé ọ bí ọ̀rẹ́ là wá kán rẹ̀ a kì í wọ́tàkọ́ta o èyí ni mo fi kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín aláfọwọ́sowọ́pọ̀ kárí ayé wọ́n yóò pẹ̀lú mi lórí ètò lónìí ọdún ni wọ́n mọ iṣẹ́ àìmọ̀ olóko bàbá ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájùmọ̀ṣe àájìjọ máa ṣe àgbéyẹ̀wò ìṣẹ̀lẹ̀ àgbọ̀ fi kọ́gbọ́n alàgbà Oyèdélé ẹ mà káàbọ̀ sórí ètò yìí o. atọ́kùn àkú ètò. ẹ tí wọ́n ń kí aláfọwọ́sowọ́pọ̀. bẹ́ẹ̀ ni atọ́kùn alájẹsẹ́kù. kò ní bàjẹ́. onítọ́wọ́ tèmi náà bàjẹ́ o. onítọ́wọ́ gbogbo wa bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. ẹ ṣeun ṣeun ẹ máa mọ̀ ọ́ ṣe o. àmì o. ìgbésẹ̀ wa ò ní bá ọmọ aráyé nú. àmì. láṣẹ Èdùmàrè. wàyí o ká tó ṣe àgbéyẹ̀wò ìṣẹ̀lẹ̀ àgbọ̀ fi kọ́gbọ́n lónìí mo fẹ́ kẹ́ ẹ ṣe àlàyé ìbéèrè kékeré yìí fún wa nítorí pé mo fẹ́ káwọn èèyàn wa kán rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú ìta àmúwá fún wọn lórí ètò wa tòní ẹ̀yin gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tí àwọn kan bá wá bá yín tí wọ́n ń béèrè pé alàgbà ó wù wọ́n láti di ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ a dẹ̀ fẹ́ ṣàṣeyọrí afẹ́ làlùyọ nínú iṣẹ́ ajé wa kí
kí làmọ̀ràn pàtàkì tẹ ní fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ ṣe àwò ní ṣókí. atọ́kùn akọ́ béèrè irú iṣẹ́ tí wọ́n ń ṣe lẹ́yìn tá a bá béèrè iṣẹ́ tí wọ́n ń ṣe a béèrè ibi tí wọ́n ń gbé méjì ló máa fún wa ní ìtọ́sọ́nà irú ẹgbẹ́ tá a máa fi wọ́n sí àti irú ipò tó máa wà nínú ẹgbẹ́ yẹn fún àpẹẹrẹ yorùbá òun gbé Ìbàdàn kó ló fẹ́ ṣẹgbẹ́ ní Abẹ́òkúta ń bí a sọ fún pé kò bá òfin mu ibi tó ń gbégbé yẹn gan ni kò máa lọ tá a bá dẹ̀ béèrè iṣẹ́ tó ń ṣe fún àpẹẹrẹ tó gbé dírẹ́fà lòun ìjọ òun tí ń ṣe òun ò tiẹ̀ ní mọ́tò àmọ́ ẹgbẹ́ onímọ́tò tá a máa fi sí tó máa ra mọ́tò fún tí wọ́n máa mójútó lẹ́yìn tó fún ẹ̀ bá ti ní owó níbẹ̀ ní gbogbo ẹ̀ tó bá jẹ́ nìkan ṣó ní àníkó lọ wẹ́ méjì kún rẹ̀ kí wọ́n pé mẹ́ta torí inú ẹgbẹ́ tá a máa fi wọ́n sí ìyàtọ̀kùn àwọn tó wà bẹ́ẹ̀ ti mọ́ra wọn. bẹ́ẹ̀ni. kó máa jẹ́ òtún kó máa jẹ́ èèyàn tuntun nínú ẹgbẹ́ àwọn tóun náà bá tán jọ wọnú ẹgbẹ́ wọn á ti máa bára wọn sọ̀rọ̀ wọ́n sì máa dúró fúnra wọn. ẹ ṣeun o àdúpẹ́dúpẹ́ gẹ́gẹ́ bí mo ti sọ mo ní àárẹ̀ kọ̀ọ̀kan tàbí méjì mú nínú ẹ̀ ìyẹn fi hàn wípé téèyàn bá fẹ́ wọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ èyí tí kì í ṣe kó wọn jẹ ló máa darapọ̀ mọ́ ìtòlọ́wọ́ ìjọba nínú òní yóò darapọ̀ mọ́ kó sì béèrè kó tó wọ̀ ọ́ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni atọ́kùn. ẹ ṣeun ẹ jẹ́ kí a wá lọ sórí ìṣẹ̀lẹ̀ àgbọ̀fikọ́gbọ̀n tòní o ẹ já gbọ́ ohun tí àwọn onígbàwọ́ ètò yìí ní fún wa ká tó tẹ̀ síwájú ẹ kú kalẹ̀ mò ń bọ̀. àbádájọ́ iṣẹ́ ti ya ní Nàìjíríà àfi ká fọwọ́sowọ́pọ̀ káyé yẹ̀ wá. Oscozad Ogun State Cooperative Federation Limited ilé ìyá ẹgbẹ́ àgbà pátá ní ìpínlẹ̀ Ògùn àwọn ni ó dàbí agbòòrùn fún gbogbo ẹ̀ka aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù tó wà ní ìpínlẹ̀ Ògùn. Oscozad àwọn náà ni agbẹnusọ fún gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájùmọ̀ṣe níwájú ìjọba ìpínlẹ̀ Ògùn. àǹfààní aláìlẹ́gbẹ́ ló wà fún gbogbo ẹgbẹ́ tó wà lábẹ́ Ogun State Cooperative Federation Limited. ilé ìyá ẹgbẹ́ àgbà pátá ṣe ojúṣe rẹ̀ sí ilé ìyá ẹgbẹ́ àgbà. Oscozad fún àǹfààní aláìlẹ́gbẹ́ àti àmójútó tó péye. Ogun State Cooperative Federation Limited ẹ kú iṣẹ́. àfi ká fọwọ́sowọ́pọ̀ káyé yẹ̀ wá. Coop cooperative. Coop cooperative. Coop cooperative. Yeah. gẹ́gẹ́ bí mo ti sọ mo ní ìṣẹ̀lẹ̀ àgbọ̀fikọ́gbọ́n làmúwá fún wa lórí ètò wa tòní ó sì lọ báyìí àárọ̀ láwa cooperative multipurpose society limited ó wà lábẹ́ ilé ìyá ẹgbẹ́ olúwatóbi cooperative multipurpose union limited ní ọdún 2004 ẹgbẹ́ yìí ó kọ ìwé ẹ̀yáwó 1.5 million naira sí ilé ìyá ẹgbẹ́ wọn láti fi yá àwọn ọmọ ẹgbẹ́ wọn lẹ́yìn ọ̀pọ̀ ìwádìí fínífíní àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí àwọn ìgbìmọ̀ ilé ìyá ẹgbẹ́ yìí ṣe wọ́n fi ọwọ́ sí yíyá ẹgbẹ́ yìí lówó náà o wọ́n fún ẹgbẹ́ yìí ní ìwé sọ̀wédowó ìyẹn tá a mọ̀ sí check 1.5 million naira àdápadà àti owó ọpẹ́ òní wọ́n gbọ́dọ̀ san padà ó pẹ́ títí oṣù 11 lẹ́yìn oṣù 6 àtẹ́gbẹ́ yìí ti gba tó ti yá owó lọ́wọ́ ilé ìyá ẹgbẹ́ wọn ò san ju 500,000 naira lọ o tó sì yẹ kí wọ́n ti san 750,000 naira gẹ́gẹ́ bí ìṣètò àdápadà wọn. àwọn ìgbìmọ̀ ilé ìyá ẹgbẹ́ yìí wọ́n ṣe àkíyèsí àìkójú òṣùwọ̀n nínú àdápadà ẹgbẹ́ yìí wọ́n pe àwọn ọmọ ìgbìmọ̀ wọn láti ṣe ìwádìí kí ni ìdojúkọ wọn tí wọn ò fi lè mú àdéhùn wọn wá sí ìmúṣẹ. ẹ̀yìn kọ́ yìí nígbà tó di oṣù kẹjọ tí wọ́n ti yá àárọ̀ láwà cooperative multipurpose society limited lówó yìí àwọn ìgbìmọ̀ àtàlága akápò akọ̀wé wọ́n lọ ṣèpàdé pẹ̀lú ìgbìmọ̀ ilé ìyá ẹgbẹ́ wọn alága ẹgbẹ́ àárọ̀ láwà multipurpose society limited wọ́n ṣàlàyé o wípé àwọn fowó tí àwọn gbà àwọn fi yá ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ àwọn ni o tórúkọ rẹ̀ á máa jẹ́ ìṣẹ́mojágbọ́n ẹ̀yìn kọ́ yìí tí òun sì jẹ́ oníṣòwò ọkọ̀ ṣùgbọ́n láìrò tẹ́lẹ̀ ọkọ̀ tí ọ̀gbẹ́ni ìṣẹ́mojágbọ́n fowó rà ó dẹnu kọlẹ̀ àti ṣe àtúnṣe ọkọ̀ náà ó wá di ìṣòro èyí ló máa mú kí ó ṣòro fún ọ̀gbẹ́ni ìṣẹ́mojágbọ́n èyí tó yá owó yìí láti san owó èyí tó yá padà èyí ni ó ṣe okùnfà àìlè dáwọ́ ẹgbẹ́ padà o èyí tí wọ́n yá wọn o ẹ̀yìn kọ́ yìí ìtílé ìyá ẹgbẹ́ yá wọn èyí tó fà á tí wọn ò fi lè dá owó náà padà rèé bákan náà ẹ̀wẹ̀ ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n yáwó ó ní wọn ò wá sí ìpàdé ẹgbẹ́ déédéé mọ́
bẹ́ẹ̀ sì ni wọn ò san owó ìpín ìtààmọ̀ sí shares owó àfipamọ́ ìtààmọ̀ sí savings pẹ̀lú àdápadà ìyàwó ìyẹn loan repayment tí kan owó ọ̀pẹ wọn. ẹgbẹ́ yìí wá ní ìṣòro láti san owó tí wọ́n yá lọ́wọ́ ilé ìyá ẹgbẹ́ wọn padà nítorí òjòjò tó dé bá ètò ọrọ̀ ajé wọn. owó ò wọlé mọ́ bíi ti tẹ́lẹ̀ sínú ẹgbẹ́ wọn. báyìí ni àwọn owó èyí tí wọ́n yá àwọn ọmọ ẹgbẹ́ wọn bó ṣe di àyà àsan o nítorí àìkò wá sí ìpàdé déédéé àwọn ọmọ ẹgbẹ́ wọn mọ́. báyìí ni alága ẹgbẹ́ yìí ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ìyá ẹgbẹ́ pé ẹ jọ̀ọ́ ẹ fún wa ní àkókò díẹ̀ láti fi san owó yìí padà. ẹ̀yíkọ́ yìí ó ṣe ní láàánú pé ilé ìyá ẹgbẹ́ yìí kò gba àwọn nǹkan ìní ìkọ̀kan lọ́wọ́ wọn láti fi ṣe ìdúró. wọ́n kàn béèrè fún onídùúró méjì péré ni nínú ẹgbẹ́ wọn ni wọ́n fi fún wọn ní owó tí wọ́n yá. kò ju báyìí lọ o ibi à ń lọ òjìnà o ibi tá à ń yà ńlọpọ̀ alàgbà Oyèdélé mo lérò pé ẹ fọkàn bá ìṣẹ̀lẹ̀ náà lọ. atọ́kùn àgbọ̀yé. kábíyèsí lẹ́dùnmáre. ìbéèrè mi fún yín rèé ẹ̀gbọ́n náà ta ló jẹ ilé ìyá ẹgbẹ́ yìí lówó àti pé ṣé ẹgbẹ́ yìí ló jẹ wọ́n lówó ni tàbí ọ̀gbẹ́ni ìṣẹ́mojágbọ́n kí ni ìlànà tó yẹ kí ilé ìyá ẹgbẹ́ kí wọ́n tẹ̀lé kí wọ́n tó ya ẹgbẹ́ lówó. atọ́kùn ẹgbẹ́ ló jẹ ilé ìyá ẹgbẹ́ lówó ilé ìyá ẹgbẹ́ ò lẹ́tọ̀ọ́ láti yá ẹnì kọ̀ọ̀kan lówó ìpàṣẹ ẹgbẹ́ lọ́mọ ẹgbẹ́ máa tọ̀ ìlànà tó dẹ̀ gbọ́dọ̀ gbé ọmọ ẹgbẹ́ kọ̀wé sí ní ẹgbẹ́ ẹ̀pọ̀ ń fẹ́ yáwó tí ẹgbẹ́ ò bá lówó lọ́wọ́ ẹgbẹ́ awakọ̀wé lórúkọ tiwọn lọ sí ilé ìyá ẹgbẹ́ kí ilé ìyá ẹgbẹ́ dẹ̀ tó lè yá wọn ní owó wọn á ṣèwádìí fínífíní lórí àwọn tí wọ́n fẹ́ yá lówó bí wọ́n ti ṣe sí tẹ́lẹ̀ àti bí wọ́n ṣe wà nípò yìí tí wọ́n bá ti ṣèwádìí yẹn tán tó bá ti tẹ́ wọn lọ́rùn wọ́n á wá sọ pé kí àwọn olóyè inú ẹgbẹ́ ìbájẹ́ 5 ni wọ́n gbogbo 5 ìbájẹ́ 7 gbogbo 7 ìbájẹ́ 9 ni wọ́n gbogbo 9. wọ́n gbọ́dọ̀ tọ́ bọ̀ wé. gbogbo ẹ̀ ní atọ́kùn wọ́n máa tọ́ bọ̀ lọ́dọ̀ ilé ìyá ẹgbẹ́ ìwé tí wọ́n tọ́ bọ̀ ni pé tí owó táwọn gbà yìí ó tẹ́gbẹ́ ò bá ti san ẹ mú àwa olóyè yìí àwa la máa san owó ìpadà ìlànà tí ẹ̀kọ́ tọ̀ ní ẹ̀wà tọkùn. ẹ máa ṣeun o ẹ wá wò ó kí ni ìlànà yìí tó yẹ ká tẹ̀lé ká tó yá ọmọ ẹgbẹ́ lówó nínú ẹgbẹ́ tiwa. ẹ ṣe àtọkùn ìlànà tó yẹ ká tẹ̀lé ni pé ká kọ́ rí pé ọmọ ẹgbẹ́ tá a fẹ́ yá lówó yẹn ó wá pàdé déédéé ó ń da sọ̀rọ̀ èkejì kó dẹ̀ rí pé ó ń da owó àbùdá ẹ̀ owó okòwò owó àjẹsẹ́kù owó ìdàgbàsókè owó ayẹyẹ owó òkọ́lé ìkọ́kọ̀ gbọ́dọ̀ gbẹ́yìn bẹ́ẹ̀ kárí pé ó ń da owó. kọ́mú rìsíìtì torchlight wá tẹ̀sán pé òun ló ní pápá àwọn kan máa ń ṣe kan wọ́n á lọ gbé sọ́fì wọ́n á mú wá sọ́fì ẹyọ kan ṣokọ́ ló máa gbà lọ́dọ̀ sọ̀fíọ̀ kò fún wọn rárá sọ̀fíọ̀ fún wọn mẹ́rẹ̀ẹ̀rin náà máa kó wá gédégbé láti fi yá owó àwọn ìgbésẹ̀ tí a láti tẹ̀lé ká tó di pé àkówó jáde fún ẹni fẹ́ yáwó. ọmọ ẹgbẹ́ kan nìyẹn ẹ ṣeun nínú àlàyé tí ẹ̀ ń ṣe yẹn mo wá ronú kan pé lọ́pọ̀ ọgbà àwọn míì wà tó jẹ́ pé wọ́n yá owó ó sì ti tó ọdún 2 kí wọ́n tó sanwó yìí padà tí ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ bá wá sanwó tán tó tún fẹ́ yáwó kí ni a lè ṣe. atọ́kùn èèyàn lè fi ọdún 5 sọ gbèsè ọwọ́ àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ yẹn ló wà tẹ́ ẹ bá wò ó ní òwe òfin àwọn kan máa ń sọ pé ọdún kan ló fi wí ọdún 2 ló fi wí ọdún 3 ló rárá tẹ́ ẹ bá wò ó ní òwe òfin Yorùbá page 14 lọ 44 ojú ìwé 14 òfin 14 ó ní ìgbìmọ̀ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tó ń ṣiṣẹ́ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ wọ́n gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọgbọ́n àti òye bí ẹgbẹ́ ṣe ara wọn ni wọ́n ń ṣe tí nǹkan ẹgbẹ́ ò gbọ́dọ̀ sọnù ètò ìlòdì sófin ìjọba àtòfin ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tí nǹkan ẹgbẹ́ bá sì sọnù gbogbo ìgbìmọ̀ yìí yóò fara gbá àdánù náà. ẹ̀yin ìgbìmọ̀ ẹlẹ́kọ̀ọ́ jíròrò ọdún mélòó fẹ́ máa fi lówó wa o tẹ́ ẹ bá ti jọ gbà láàrin ra yín ipò ọdún kan ni oṣù 9 ni oṣù 6 ni ẹ wá gbé lọ sípàdé gbogbogbò tẹ́pà náà ni owó tẹ́yìn náà jókòó lé lórí ẹ wàá gbé síwájú owó tí a fẹ́ máa fi yára wa o àwa ti gbà nípàdé ìgbìmọ̀ bóṣù 6 la fẹ́ máa fi lò ó kí lẹ rí sí ẹ̀yàn ọmọ ẹgbẹ́ o tọmọ ẹgbẹ́ bá dábàá pé oṣù 6 ti kéré ju o ọdún 2 ni ká máa fi lò ó ọdún 3 ni ká máa fi lò ó oṣù 9 ni ká máa fi lò ibi tán ọmọ ẹgbẹ́ bá fi ọwọ́ tì sí ibẹ̀ lẹ́ lọ o ṣùgbọ́n fi wá tẹ̀síwájú ó ní tẹ́ ẹ bá máa mú ọjọ́ tó gùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ rí pé owó wà lápò ẹgbẹ́ torí ẹlòmíín lè fẹ́ yá owó tí ẹgbẹ́ bá pọ́dún 2 ni ẹni tó yá tó lò fọ́dún 2 ìta sí àgèrè tó bá lọ́dún kan ni ó ti tẹ́ sí àgèrè atọ́kùn
tó bá lóṣù mẹ́fà ó tẹ̀sí àgèrè. ibi tá à ń lọ gan nìyẹn o lọ́pọ̀ ọgbà oṣù mọ́kànlá ọdún kan ìlà fọwọ́ sí ṣùgbọ́n àwọn kan wá gbà wọ́n ń lo ọdún méjì wọn ò tí ì dáwọ́ ìpadà yìí ní tere èjìtere ni wọ́n ń ṣe é irú ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ kí la lè ṣe fún wọn. ẹ ṣeun atọ́kùn a ní kọ́kọ́ gùgìrì bá ọmọ ẹgbẹ́ náà jà kó máa sá lọ a pè àwọn méjì tí wọ́n dúró fún owó tẹ́ ẹ fọwọ́ sí pé ẹ dúró fún yìí o oṣù mọ́kànlá oṣù mẹ́wàá la fẹ́ kí ẹni tẹ́ ẹ dúró fún fi lówó owó yẹn ní ìsinsìnyí lọ́dún kan o ó ń dọdún kan àbọ̀ lọ o ìgbésẹ̀ wo lẹ ti gbé iṣẹ́ wo lẹ ti ṣe lórí owó yìí kó tó di pé ó di tí ó ń lọ bẹ́ẹ̀ tí wọn bá rí nǹkan kan ṣe sí atọ́kùn àmú ẹjọ́ ẹni tí ó jẹ owó yìí àfi sún ilé ìyẹgbẹ́ tó ná nílé láti kẹ́sọ̀rọ̀ de bẹ́ẹ̀ni o àní sáré fọlọ́pàá mú o ẹni jẹ́ kí ìjọba kankan gbọ́ o ilé ìyẹgbẹ́ àpè wọn kò lẹ́tà sí wọn á jókòó wọn á jọ forí korí wọn á gbọ́ ìṣòro tó ní wọn ìṣòro jẹ́ ìṣòro kan ní ó jẹ́ kó rówó yẹn sọ atọ́kùn bẹ́ẹ̀ni o tó bá ṣe àlàyé ìṣòro yẹn tí ìṣòro yẹn bá jẹ́ ìtójẹ́pọ̀ jẹ́ níwò tí kì í ṣàfọwọ́fà ìṣòro atọ́kùn so àwọn ṣe kọ́ pé dáa ibi tó o bá dé pẹ̀lú ìṣòro tó oṣù mélòó ni ká fún ẹ sí ẹ jọ wá fi kun lukùn iye ṣùgbọ́n kan fóun yẹn ẹ ní kó ṣàkọsílẹ̀ fúnra rẹ èmi lágbájá mo bẹ̀bẹ̀ o kẹ́ ẹ fún mi ní oṣù mẹ́ta kún oṣù yìí o lágbára náà nǹkan àsanwó tóṣù mẹ́ta ẹ̀ bá ti wá kọjá tí kò bá ti san òfin kan tó wà ní ìwé òfin yẹn kí ló wí o atọ́kùn ó ní iye ẹgbà yóò kẹ́ fi ọwọ́ sí ọmọ ẹgbẹ́ fi lówó ohun tó bá ti kọjá ìjọ kan ní oṣù yẹn ó lówó ọpẹ́ orí ẹ̀dì lọ́pọ̀ méjì. owó ọpẹ́ ẹ̀dì lọ́pọ̀ méjì. bẹ́ẹ̀ ni ẹ tó kùn. a sọ owó ẹ̀dì lọ́pọ̀ méjì fún tóun náà bá rí pé lọ́pọ̀ méjì yẹn ga tó bá jẹni tí ẹ̀mí ẹ̀ ò yí o a sáré wa wíyà lọ́nà kan pé gbèsè ló ń bọ̀ yìí a sáré san owó tó jẹ. irú ní tí a sọ yìí ni ó tún wá wáyé báyìí pé ẹ rí i pé alága àárọ̀ làwà cooperative multipurpose society ó béèrè fún nǹkan kan ǹjẹ́ àlàyé tí alága ẹgbẹ́ àárọ̀ làwà yìí cooperative multipurpose society ṣe yìí ṣé ó ṣètẹ́wọ́gbà ẹ ṣàlàyé. àlàyé tó ṣe ni pé ó ní kí wọ́n fún un ní oṣù díẹ̀ sí ó ṣètẹ́wọ́gbà tó bá yẹ̀ wò pé kí nìdí tọ́dẹ̀ wòṣòro sí mọ́tò yẹn ní tọ́dẹ̀ gbóṣù díẹ̀ tó ní kí wọ́n fún un yẹn owó yẹn á yọjú wọ́n tẹ́wọ́ gbà ṣùgbọ́n tí àlàyé tó bá ṣe fún wọn tí kò bá jẹ́ ní tí ò jẹ́ tẹ̀wọ́ gbà rárá wọn ní gbà ó fún àpẹẹrẹ nísìn ẹ sọ pé ẹ fún mi lóṣù mẹ́ta o ò máa fi ràn yáwó lọ́dọ̀ sọgúndogójì o mọ́tò yìí náà ló máa fi dúró láwọn o tó máa fi ṣe kínní kò jẹ́ tẹ̀wọ́ gbà wá tó kù ṣùgbọ́n tó ajá àwọn ògbìmọ̀ ẹ̀ wọ́n fẹ́ forí korí táwọn ẹbí tiẹ̀ náà dìde láti wá owó yẹn láti san owó yẹn ó ṣe tẹ̀wọ́ gbà tàbí tá a bá rẹ̀ ń tó kó dáa ẹ má wọ́rí o ẹgbẹ́ mọ́tò yẹn fún mẹkáníìkì ni mí màá sanwó tó jẹ màá tún mọ́tò yẹn ṣe màá wá gbégbèsè yẹn ní lọ́rùn ẹ̀yà ti gbowó tí èmi ni ó máa san owó fún ó tẹ̀tẹ̀wọ́ gbà. ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ kan bẹ̀ yẹn pé ṣé ìjọ dáa kọ́mọ ẹgbẹ́ lọ yáwó sogúndogójì kó wá kó sínú cooperative pọ́ùn fẹ́ fi yáwó. atọ́kùn kò ṣeé gbọ́ rárá kò tiẹ̀ dáa ọmọ ẹgbẹ́ ti pẹ̀lú ọmọ ẹgbẹ́ aláfọwọ́sọkọ̀ gbọ́dọ̀ tún gbá sogúndogójì ṣe mọ́ torí kàkà kò bó níṣẹ́ dínkù ó tún fi ń kúnṣẹ́ ni. ó tún fi ń kúnṣẹ́ ni. bẹ́ẹ̀ ni atọ́kùn. ẹ ṣeun ẹ ṣe ẹ gbọ́ná kí ni ìjìyà tó tọ́ sí ìgbìmọ̀ ilé ìyá ẹgbẹ́ yìí àti ti ẹgbẹ́ yìí tó wà lábẹ́ wọn gẹ́gẹ́ bí òfin àti ìlànà tí a fi gbé ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ kalẹ̀. ìjìyà tó tọ́ sí wọn ni pé wọn ò ní mọ̀ tó bá pẹ́ wọ́n ní mọ̀ ní ilé ìyá ẹgbẹ́ òní pé kó ní dúró méjì ò dúró fún owó láti inú ẹgbẹ́ kò sínú ìwé òfin rárá ìwé ìyàwó tí ẹgbẹ́ sílẹ̀ yẹn ẹgbẹ́ ó yàtọ̀ síwèé ẹ̀yàwó ọmọ ẹgbẹ́ sí ẹgbẹ́. bẹ́ẹ̀ni. láti ṣe pọ́n ṣe yẹn wọn ò ní ìmọ̀ nìyẹn tí àwọn òṣìṣẹ́ ìjọba ṣiṣẹ́ lórí ẹ̀ déédé wọn á láwọn náà ṣokùnfà bí gbèsè ṣe wọnú ilé yẹn ẹgbẹ́ yẹn. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ pé àwọn mẹ́sàn-án tàbí àwọn márùn-ún tàbí àwọn méje àwọn ni wọ́n fọwọ́ síwèé yẹn wọ́n á lè pín gbèsè yẹn fún gbogbo ọpẹ́ ilé máa sanwó ìfún wa á pín tó bá jẹ́ ọ̀nà mẹ́sàn-án ni wọ́n á pín sọ́nà mẹ́fà jẹ́ ọ̀nà márùn-ún á pín fún wọn ṣùgbọ́n kò jẹ́ pé ní méjì péré òun náà ni ó dúró láti inú ẹgbẹ́ síbẹ̀ so wọ́n á fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ kóró láti inú ẹgbẹ́ ìjìyà tó tó sáwọn ni pé torí pé wọn ò ṣe ojúṣe wọn wọn ò ní àwọn ògbìmọ̀ wọn ò ṣe àwọn onídùúró ẹni tó yáwó yẹn wọn ò dá wọn láàmú lórí owó tí ẹni tí wọ́n dúró fún kọ́ tó yá jíyá tí wọ́n nìyẹn wọn gbọ́dọ̀ sùn kàn fẹ̀yìntì wọn ò gbọ́dọ̀ sùn tí bàtà. wọn gbọ́dọ̀ sùn tí bàtà ẹ̀gbọ́n náà wọ́n ní a kì í joyè
ilé ìyá ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ káfẹ̀yìntì kí ló túmọ̀ sí mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé ẹ̀. ó náà láti ẹtú ti tún kọ́ ọ̀bọ̀ yẹn náà bá joyè ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tó lọ fẹ̀yìntì ẹfẹ̀yìntì gbèsè ni atọ́kùn. ó mà ṣe o. ó fi ẹ̀yìntì gbèsè orí. ó fẹ̀yìntì gbèsè. ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn tó yá owó nísìnyí wọn ò fẹ́ san kò sẹ́ni tẹ̀lé máa bi léèrè tó ní rí wí. wọ́n rí sọ. tó bá wà lọ fi ẹ̀yìntì tí gbèsè bá wọlé mi jẹ́ parọ́ ọlọ́mọ̀ẹ́kẹ́ yẹn gan mórí àga o atọ́kùn. àkíkà. ó gbọ́dọ̀ máa lọ kó máa bọ̀ ní kọ́ rí pé ẹ̀yìn yẹn ń kọ́ kò ní fèsì ó fi ṣiṣẹ́ gidi kan fún ẹgbẹ́ ni. ó gbọ́dọ̀ máa mójútó ẹgbẹ́ tó lọ́tún lọ́sì ni. wọ́n fẹ́tọ̀ wọ́n fún ọlọ́mọ̀ṣọ́ ẹ̀ṣọ́ ní atọ́kùn kan fi joyè wọn pé kó joyè kó pé dìṣe àdìtẹ́bù rárá kò sí tó jọ bí ìṣe pé kó máa káàkiri kó sọ̀rọ̀ ẹ̀dín láàrin ká sínú ẹgbẹ́ kan sẹ́gbẹ́ kejì kó dẹ̀ tún máa pe àwọn akọ̀wé kí ló ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ báyìí kí ló ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ báyìí kí ló ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ báyìí kí àwọn ẹgbẹ́ pàpà náà kọ́ dẹ̀hún náà láàmú kó náà lè mọ̀ pé àwọn kan fi síbi nǹkan wọn ni kò wá sùn. wọ́n ní kò wá ṣiṣẹ́ ni. bẹ́ẹ̀ ni a tó kù. ibi ẹ bọ́rọ̀ dé yẹn gan ló mú béèrè jáde o kí lójúṣe akọ̀wé ẹgbẹ́ tá a fi sínú ẹgbẹ́ kó máa ṣàmójútó àwọn ẹgbẹ́ wa kí lójúṣe wọn. atọ́kùn ìkíní ni pé kó da yín lẹ́kọ̀ọ́ ó là yín lámọ̀ràn lẹ́yìn tó bá ṣe yẹn tán kó kọ gbòòwò yín tó bá ń kọ ìwé yẹn kó máa fọn bíi méjì mẹ́ta tí wọ́n mú ọkọ mọ̀ ká mọ́ra nínú ẹgbẹ́ lọ́mọ ẹgbẹ́ láti máa kọ́ wọn pé ohun tó ń kọ ìbọn ṣe ń kọ́ rè o wọ́n ṣe ń kọ káàdì rè wọ́n ṣe ń ka analysis rè wọ́n ṣe ń fìlì ìwé ẹ̀yàwó rè o wọ́n ṣe ń kọ loan bond rè wọ́n ṣe ń kọ loan register rè gbogbo àwọn òwe yẹn kó máa fi wọ́n ní kọ̀ọ̀kan nítorí kíni ara kì í ṣòkúta. bẹ́ẹ̀ ni o. ìjọ tó bá rẹ̀ tí kò lè wà kò ṣe pé kẹ́ máa jókòó lásán. ọlọ́mọdé ìjà rí ikú òdòjọ́ àrùn òdòṣù àwọn eléyìí ẹgbẹ́ mi wà kọ̀wé kan ṣopẹ́rẹ́ wọn ní wọ́n dẹ̀ lẹ́gbẹ́ bíi 15. òun ni kọ́ńtò náà ni ó mójútó lè yẹ ẹgbẹ́ náà mójútó gbogbo àwọn ẹgbẹ́ yìí. kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. atọ́nkù kò yẹ kó rí bẹ́ẹ̀. dábàá olúwe òfin dáadáa akọ̀wé kan gbọ́dọ̀ mójútó ẹgbẹ́ ju ẹgbẹ́ mẹ́jọ lọ. ẹgbẹ́ mẹ́jọ akọ̀wé kan. ó pọ̀ sí mẹ́jọ ni. kó lè ní àlàáfíà rẹ̀ kó lè ṣèwé ẹ̀ lójú àmì. ṣùgbọ́n bí akọ̀wé kan ti ń ṣèwé ẹgbẹ́ 20 tó tún máa ṣe ti léyìn ẹgbẹ́ báwo ló ṣe fẹ́ ṣe tí kò ní rẹ̀ ọlọ́run ní jẹ́ kó kú lójijì. àmì àṣẹ ìdùnnú àmì. so bí ẹ ṣe jẹ́ nìyẹn. ẹ máa ṣe ń ṣe wọn ẹ wọ́ná ǹjẹ́ kò yẹ kí ọmọ ẹgbẹ́ kó máa yẹ káàdì wọn wò káàdì mélòó gan ló tiẹ̀ yẹ ká ní fún ẹnì kọ̀ọ̀kan. ìkíní ó yẹ kọ́mọ ẹgbẹ́ máa yẹ káàdì ẹ wò káàdì méjì ló yẹ kọ́mọ ẹgbẹ́ ní ìkọ́ máa wà ní ẹgbẹ́ tọ́mọ ẹgbẹ́ ò ní mú kó ń bẹ̀ ìkọ́ máa bọ́ ọmọ ẹgbẹ́ lọ àwọn ọmọ aláfọwọ́sowọ́pọ̀ wà ń bẹ̀rù pé ìtọ́mọ ẹgbẹ́ tán bá fún un lọ lé ó yóò lè ṣàrọ̀ǹda ẹ ṣeun. atọ́kùn ẹ pè mí. ẹ jẹ́ kó ṣe rọ̀ǹda tó bá ṣe rọ̀ǹda àwọn báyìí tó wà nínú ẹgbẹ́ ń bẹ̀. ẹ ó lè máa sọ́dà ríyànjiyàn ni. tó bá sọ́dà ríyànjiyàn ẹni tó kọ́ máa fọwọ́ sí i ipò mi mo kọ kínní ó tún kù ìwé míì tán máa fi mọ̀ ọ̀sánà lẹ́jà tó wà bẹ́ẹ̀ wọ́n á tún lọ wò tó bá tún pariwo wọ́n á tún ṣí mọ́tò analysis ìyẹn máa sọ bó ṣe ń wọ bẹ́ẹ̀ ní oṣooṣù. nígbà tẹ́mi wà lẹ́nu iṣẹ́ ìjọba mo ti rí ẹnìkan mú tó sọ 5 àrùndínlẹ́tì ẹjọ́. 5 àrùndínlẹ́tì ẹjọ́. mo ti rí èèyàn mú tó sọ 7 AJD 9 ẹ̀sán nínú káàdì ẹ̀ bákan náà ni. kábíyèsí Elédùmarè ṣó dáa bẹ́ẹ̀. a ní gbogbo àwọn olóyè ẹgbẹ́ ti kakọ̀wé akọ́ṣẹ́wọ́gbọ̀n wọn gbọ́dọ̀ sùn tí bàtà tí bàtà. wọn gbọ́dọ̀ sùn tí bàtà tí bàtà. ẹ kàn débẹ̀ ìjọ kan ẹ̀dá àgbo káàdì tẹ̀mú lọ ilé wa o àfẹ́ yẹ̀wò ojú ẹ̀ bá máa yẹ̀wò lẹ́ẹ̀rí bó ti ṣe rí so ń gbẹ̀ bá wò sí gbogbo ibi tá a wí yẹn ẹ̀ẹ́rì ibi tó ti yí káàdì yẹn tó ṣàrọ̀ǹdàrọ̀ǹdà ẹ̀ ṣé ẹ rí tó fi dá akọ́mọ ẹgbẹ́ ní káàdì tó máa mú lọ ilé ni pé kó lè mọ bóun ṣe rí. ni bóun ṣe jókòó nínú ẹgbẹ́ ṣé bí náà bá ṣe jókòó nínú ẹgbẹ́ ló máa bára ẹ̀. atọ́kùn àwòye ní àwòye gbèsè tó jẹ àwò bóun náà ṣe ń ṣe sí wọn máa bí lè gbé aṣẹ iná ò yẹ káàdì yìí wò ni ìbéèrè kejì tẹ béèrè bẹ́ẹ̀ ṣe kó yẹ kọ́ mẹgbẹ́ máa yẹ káàdì ẹ̀ wò tó bá kọ́kọ́ dé pàdé gbára yàtọ̀ sí káàdì ìtọ́wọ́ ẹ̀ ìtọ́wọ́ àánú ẹgbẹ́ làkọ̀ ìmọ̀ àgbọ̀pọ̀ pín a yẹ káàdì ẹ̀ wò tó bá tún dáwó tó kó tó lọ kó tó sórí ọ̀fẹ́ kó tún yẹ̀ wò ṣó wọlé àbí kò wọlé tí mo fi sí síbẹ̀ lé ní àbí bẹ́ẹ̀ kọ́ atọ́kùn ẹ bẹ́ẹ̀ máa ni ṣeun o ẹ wá gbọ́ná o ta ló yẹ kó máa kọ káàdì ẹgbẹ́ o. atọ́kùn ẹ pè mí. níbi tí wọ́n bá mọ̀wé iṣẹ́ owó akápò ni o. iṣẹ́ owó akápò ni. orí wọn tẹ kiri kan sẹ́yìn ẹ̀. kí ni wọ́n tẹ̀ síbẹ̀ o. wọ́n ní receive resignation. ta ló dẹ̀ receive owó nu ẹgbẹ́ alákòóso. akọ̀wé ni akọ̀wé tá a mọ̀ sí treasurer kọ́ ni.
treasurer ni àkíkà. bí o bá mọ ọkọ kó mọ ọkọ bó ṣe ń kọ bí o bá mọ orúkọ bó ṣe ń rò ó dẹ̀ ra calculator kó máa tẹ̀ fúnra rẹ̀ láti ṣe àròpọ̀ àti àyọkúrò ẹ̀gbọ́n náà ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ń gbà míì wọ́n lè má máa mọ̀ ọkọ mọ̀ ọ́kà àbẹ́ ìṣàkíyèsí pé ń wáyé bẹ́ẹ̀. atọ́kùnrin kò sọmọnú ọ̀rọ̀ tó bá jẹ́bi tí wọ́n mọ̀ ọkọ mọ̀ ọ́kà iṣẹ́ wa di ọwọ́ akọ̀wé akọ́ṣẹ́mọṣẹ́ tó ń mú lọ bẹ̀ ó ní ó kọ gbogbo ẹ̀ pátápátá láti A to Z ọlọ́mọdé ni jẹ́ ó ṣe kọ́. nígbà míì àṣẹ Èdùmàrè. mo ń bọ̀ ẹ kú bójú ọjọ́ ti rí ní gbogbo tí ẹ ti ń gbọ́ wa OGBC 90.5 FM Ìbàrà nílùú Abẹ́òkúta ibẹ̀ láwà tá a ti ń kàn sí aláfọwọ́sowọ́pọ̀ kárí ayé ẹ̀kú kalẹ̀. àbádájọ́ iṣẹ́ ti ya ní Nàìjíríà àti kẹfọwọ́sowọ́pọ̀ káyé yẹ̀ wá. Oscozad Ogun State Cooperative Federation Limited ilé ìyá ẹgbẹ́ àgbà pátá ní ìpínlẹ̀ Ògùn àwọn ni ó dàbí agbòòrùn fún gbogbo ẹ̀ka aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù tó wà ní ìpínlẹ̀ Ògùn. Oscozad àwọn náà ni agbẹnusọ fún gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájùmọ̀ṣe níwájú ìjọba ìpínlẹ̀ Ògùn. àǹfààní aláìlẹ́gbẹ́ ló wà fún gbogbo ẹgbẹ́ tó wà lábẹ́ Ogun State Cooperative Federation Limited. ilé ìyá ẹgbẹ́ àgbà pátá ṣe ojúṣe rẹ̀ sí ilé ìyá ẹgbẹ́ àgbà. Oscozad fún àǹfààní aláìlẹ́gbẹ́ àti àmójútó tó péye. Ogun State Cooperative Federation Limited ẹ kú iṣẹ́. àti kẹfọwọ́sowọ́pọ̀ káyé yẹ̀ wá. ẹ ṣe ń ṣeun bí ẹ ti ń tẹ́tí sí wa ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ètò wa ètò yín aláfọwọ́sowọ́pọ̀ kárí ayé gẹ́gẹ́ bí mo ti sọ pẹ̀lú mi lórí ètò lónìí Alhaji Mukadam Alani Oyedele adúpẹ́ nítorí pé a pè yín ẹ jẹ́ wa ẹ máa mọ̀ ọ́ ṣe o àdélébáre o àrìnàkórè o àkòyà ibi o ẹ̀yin kọ́ yìí ẹ bá mi fún wọn lámọ̀ràn ìṣẹ́jú kan péré ìṣẹ́jú fún gbogbo ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀. ẹ̀yin èèyàn wa aláfọwọ́sowọ́pọ̀ tẹ wà lé lọ́mọ ẹgbẹ́ lọ́kùnrin lóbìnrin ẹdùkẹ́ pẹ́ wá pàdé déédéé o ẹ máa dá owó yín ẹ máa kí ìrànṣẹ́ pọ̀ ju owó dídá lọ o ẹni ẹ fowó ràn náà bọ́ àdáwó kò ṣerú ayé o tẹ bá dẹ̀ ti yáwó ẹ máa dá padà kẹ máa sanwó ọpẹ́ orí ẹ alájẹsẹ́kù. kò ní bàjẹ́ yóò dáa fún yín tí ó pọ̀ ẹ ṣàmì ẹ̀. èmi kan náà ni o ẹni yín èèyàn yín Olúmúyìwá Bámgbóṣe lórúkọ tèmi ọpẹ́ pàtàkì lọ́wọ́ ìbùkún Akínrìnọlá Olúṣẹ́gun Àmújó bẹ́ẹ̀ bá ń gbọ́ tó ń dùn àjọ wà nínú kulumbi ni ẹ wò látún ká ẹ wò lọ́sì ire ni ẹ wò lẹ́yìn ká ẹ wò níwájú ire ni ẹ wò láàrin gbogbo ibi tẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí kílẹ̀ rí ire ni báwo ló ti tóbi tó kẹ́ńkẹ́ ó bá rí bẹ́ẹ̀ ẹ gbà mú síbẹ̀ aláfọwọ́sowọ́pọ̀ kò mà ní bàjẹ́. Designers. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Àwọn fashion designers. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ ẹlẹ́ja. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Gbogbo àwọn àgbẹ̀. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Àgbẹ̀ oníhùnkàn ọ̀sìn. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Àwọn tó ń taṣọ. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Àwọn oníbúrẹ́dì. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Àgbẹ̀ oníkòkó. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Oníṣẹ́ ọwọ́. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Àwọn tó ń lùlù. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Òṣìṣẹ́ ìjọba. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Àwọn oníṣẹ́ oṣù. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Àwọn oníṣẹ́ oṣù. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Torí pé alájẹṣẹ́kù kò ṣe dáṣe. Alájẹṣẹ́kù kò ṣe dáṣe.